tí a dẹ̀ gba Ọlọ́run gbọ́ tí a lọ ṣògùn owó ẹlòmíì ìyà jẹ́ kó lọ ṣògùn owó. ṣóògùn owó wà ní. Oògùn owó wà bẹ́ẹ̀. ẹ̀yin rò bẹ́ẹ̀ àbí tẹ̀ máa tẹ̀yìn náà ń gbọ́. mo mọ̀ kó wà. ẹ lè mọ̀ ṣe é mọ̀ ṣá. bàbá tó bàbá mi ní babaláwo àkọ́kọ́ Badagry bẹ́ẹ̀ ni mo mọ̀ èyí mo dẹ̀ jogún nǹkan tó ní ṣùgbọ́n mi ò ń lò ó pé ọ̀nà èṣù ni. ògùn owó wà. ògùn owó wà. Mọ̀ ṣe ti rí àwọn tó ń ṣògùn owó yẹn àtúbọ̀tán wọn ikú náà ni ikú ayérayé. So ó kú bẹ́tà kéèyàn wọ́n ní ìbùkún Ọlọ́run ló mú nílà láì fi làálàá kùn. Ọlọ́run ló lówó ọmọ èèyàn ló ń nà èṣù ló ń nìkà ọmọ èèyàn ló ń ṣèkà. Bẹ́ẹ̀ni so nǹkan tí wọ́n sọ ni wípé ṣe ti tí èèyàn bá wà tó jẹ́ kí ẹ̀mí Ọlọ́run máa kọ̀ǹtró ẹ̀ tí kò ń ṣe kó ń lo ọgbọ́n inú ẹ̀ irú àwọn ẹgbẹ́ náà lè ṣe eré láyé torí pé ẹ̀mí Ọlọ́run yẹn ló máa dàrẹ́tì ẹ̀ lọ sáláàánú. ẹni ẹ̀ lè jogún àkáǹtì lè jogún ni àbí kí lè jogún gan. Oògùn gbogbo ẹ̀ àti àkáǹtì gbogbo ẹ̀ ni mo jogún gbogbo. ẹ mọ̀. mo mọ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe wá ẹyẹ ló ti ni. mo ń lò torí pé ọ̀nà àparun ni. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó máa sin èṣù tí kò ní jẹ̀yà. gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ àwọn mọ̀ pé àwọn bàbá mi ó ní original Assembly of Moses ìgbà tí mo máa wo Assembly of Moses mo rí pé áńgẹ́lì èṣù wọ́n list ẹ̀ áńgẹ́lì Ọlọ́run wọ́n list ẹ̀ tàbí wọ́n máa pe orúkọ áńgẹ́lì èṣù tí èṣù ní máa bá gbé àbí tí èṣù ní máa bá jẹun. àwọn níwèé yẹn lọ́wọ́. bẹ́ẹ̀ confam. ta ló jogún ìwé yẹn. èmi mo jogún ẹ̀. so nínú líìsì áńgẹ́lì èṣù wà. ó wà nǹkan tó wà ní ẹ̀jẹ̀ sọ̀kọ̀ fún yín sísà Assembly of Moses táwọn pa pariwo yìí nǹkan tó wà fún ni pé wọ́n máa fún ẹ ní áńgẹ́lì èṣù áńgẹ́lì Ọlọ́run wọ́n máa kọ́ síbẹ̀ then ẹni tó bá fẹ́ ṣògùn owó a lọ sí aginjù a wá mú aṣọ white a fi bo gbogbo ibi tí a fi ṣe ibi orígun mẹ́rin yẹn a máa gbé síìlì yẹn sílẹ̀ a máa invoke àwọn names kan àjòlá ńlá ejò ẹ̀ sáwọn bíi òjòlá ńlá a wá yọ sí bíi snake ńlá so oníbọ̀ ẹ̀ máa ń ṣe ṣá so that mi ò kì í ṣe o. ṣùgbọ́n yìí ó wà nù àkọsílẹ̀. ó wà nù àkọsílẹ̀. kí ló dé yóò fi tẹ̀lé kò sẹ́ni tí ò fowó. wòlíì Ọlọ́run ni mi ò gbọ́dọ̀ ṣe irúkọ bẹ́ẹ̀. so àwọn tá a bá rà àwọn ọmọ tí ilé ní nǹkan tó sábà wọ́pọ̀ ni pé news ń gbé ọlọ́pàá mú wọn wọn ni wọ́n bá lọ́wọ́ ẹlòmíì wọn lọ́ bá wọ́ lọ́wọ́ ẹlòmíì yẹn lè ní ẹ bóyá ìwé kan tó ń rí ní lọ́wọ́ tó ń jogún bàbá wọn gbogbo àwọn yẹn náà yí àwọn yẹn ṣe òótọ́ làwọn kìnìún àbí irọ́ ni. ṣe ti rí àwọn èèyàn ń ṣe ritual because of many things. So people are doing it because of money. Some people are doing it because of power. Some people are doing it because of fortification. Ẹlòmíì pààyàn tó ń lo pàtẹ torí pé ó fẹ́ lókìkí. Kì í ṣe oògùn owó nìkan ló ń lò fún. Ẹlòmíì ó fẹ́ nágbára ẹlòmíì ó fẹ́ níkìyà nípa nǹkan tí máa ṣe àṣegbé. Àwọn èèyàn ń lò for many things. Agbára yẹn dẹ̀ wà lóòótọ́. Agbára yẹn dẹ̀ wà bẹ́ẹ̀ ni. Agbára wà ẹ gbàgbé o. Nílẹ̀ Yorùbá. Agbára wà o. Ẹni tó bá ní kò sóògùn ẹni ẹ ti kú. Wọ́n máa ń nu ẹlòmíì báyìí tẹ́ ẹ̀jẹ̀ máa gbẹ́kú lára ẹ̀. Agbára wà o ṣùgbọ́n ẹ̀jẹ̀ ń sọkọ fún èṣù onífúnyàn ní nǹkan kó má gba 100 times ẹ padà o. tó bá kí mo máa ń lo àkáǹtì tí bàbá mi gbé fún mi ayé mi á ti bàjẹ́ jù báyìí lọ torí pé aṣọ náà máa pọ́n ni a máa rówó ṣùgbọ́n aṣọ náà máa pọ́n ṣùgbọ́n náà ló wá pé ó ní mo ti padà sọ́dọ̀ rẹ bàbá àwa ló pè mí pé kí n padà èmi ti padà sọ́dọ̀ rẹ̀ tí bá fẹ́ gbàdúrà kò sọ́nù kan tó sì kọ́ tọ́lọ́run kì í dá mi lóhùn tí máa ń gbàdúrà bọ̀kọ́ tèmi máa ń ṣe ni wípé àwọn áńgẹ́lì kan wà tó jẹ́ the angels of God so àwọn áńgẹ́lì yẹn àwọn orúkọ àwọn áńgẹ́lì yẹn ni máa ń lò tí máa ń rán níṣẹ́ láti lè jẹ́ kí àdúrà mi kó gbà gbàdúrà wọn. ẹ dẹ̀ mọ̀ dáadáa mo mọ̀ 100%. ṣé ilé jogún ẹ̀ náà ni àbọ̀lọ́run ló fún yín níyẹn fúnra ẹ̀. mo jogún ẹ̀ náà ni ṣùgbọ́n mo wá rí pé kì í ṣe áńgẹ́lì èṣù áńgẹ́lì Ọlọ́run. sọdá gbé lára kan tẹ jogún tẹ bá ń lé dáadáa wà ń bẹ dáadáa wà ń bẹ ìmí náà tí ò dá náà wà ń bẹ èyí tó dá yẹn wọn àtà èyí tí kò dá yẹn bẹ́ẹ̀ ni. sọdá tá a bá sọ pa àṣègùn bílẹ̀ la rí pé Ọlọ́run fún yín ní ẹ̀bùn yẹn náà dáadáa ṣé lára ohun tẹ jogún náà ni àbẹ̀dọ̀kọ́ yẹn lọ́tọ̀. bẹ́ẹ̀ ni mo jogún ẹ̀ bẹ́ẹ̀ sá. lénìí nǹkan tó sábà máa ń pa àwọn èèyàn láyà wá ní àwọn gbàdúrà àdúrà ò gbà kí ló lè mú àdúrà èèyàn máa gbà. ẹ ṣe orúkọ yín o. èmi ni wòlíì dókítà akápò ìbùkún Daniel. ṣe ti rí nǹkan tó máa ń jẹ́ kí àdúrà máa gbà bíbélì ó kọ̀ǹfàmù ẹ̀ tábà wo níwèé James orí 4 ẹsẹ̀ 3 James chapter 4 verse 3
ó ní ẹ béèrè ṣùgbọ́n ẹ kò rí gbà torí pé ẹ̀yin ṣì béèrè láti lè lò fún ìfẹ́kùfẹ́ ara yín. Ó ní ẹ béèrè ṣùgbọ́n ẹ kò rí gbà torí ẹ̀yin ṣì béèrè láti lè lò fún ìfẹ́kùfẹ́ ara yín. Most people ìdí tó fi ń béèrè ni wípé wọ́n fẹ́ lò fún ìfẹ́kùfẹ́ ara wọn. Ẹ jẹ́ kí n fún yín ní example. Bóyá torí pé ìyá Sídí ó mọ̀ọ́kì ẹ, ìwọ wá ní Olúwa fún mi ní mọ́tò, ìyá Sídí máa ṣó ẹ̀, tó bá fún mi ní mọ́tò yìí máa fi kọ́ lẹ́sẹ̀, àwọn náà mọ̀ pé yes mo ti arrive. Ọlọ́run kì í dárú àwọn kì í gbarú àdúrà bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn. Àbí bẹ́ẹ̀ o fẹ́ fi revenge nígbà bẹ́ẹ̀ wọ́n á gbà Olúwa tó bá ṣe kí ni wọ́n á gbà tó bá fún mi lówó àwọn ìyá Sídí tó mi ní gbé one room máa lọ gbé flat máa sọ̀rọ̀ sí wọn, àwọn náà mọ̀ torí wọ́n fẹ́ lò fún ìfẹ́kùfẹ́ ara wọn. Ṣùgbọ́n èyí tó yẹ kí wọ́n gbàdúrà ní fún ìfẹ́ Ọlọ́run, kì í ṣe fún ìfẹ́kùfẹ́ ara wa. Ǹjẹ́ ó bá ìlànà àti ìfẹ́ Ọlọ́run? Máa fún ní another Bible verse. Ẹ bá wo 1 John chapter 5 verse 14 and 15. Ó ní ohunkóhun tí ẹ̀yin bá béèrè gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run ẹ̀yin yóò rí gbà. Nǹkan tó àwọn máa ń ṣe mistake nǹkan tá à ń pè ní ìfẹ́ Ọlọ́run. Nǹkan tó mẹ́fọ́ Ọlọ́run ni pé nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe fún wa, nǹkan tó wù ú lọ́kàn ẹ̀ láti nǹkan tó wà ní ìfẹ́ ọkàn ẹ̀ fẹ́ dàbí sí bóyá Ọlọ́run sọ pé ọdún yìí mo fẹ́ fún ìwọ ní mọ́tò, mo fẹ́ fún ẹ lówó, mo fẹ́ fún ẹ ní nǹkan rere. Nǹkan tó Ọlọ́run fẹ́ lọ́kàn ẹ̀ láti ṣe fún wa. Tí a bá gbàdúrà pẹ̀lú nǹkan tó Ọlọ́run fẹ́ lọ́kàn ẹ̀ láti ṣe fún wa, òun ni wípé à ń gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Oníkálùkù lọ́lọ́run fẹ́ ṣe oríṣiríṣi nǹkan fún. Bóyá Táyé Ọlọ́run lè ní mo fẹ́ fún ẹ mọ́tò, mo fẹ́ fún ẹ nílé, nǹkan tí mo ní fún ẹ lọ́dún yìí nìyẹn. Kẹ́hìndé mo fẹ́ fún ẹ níṣẹ́, mo fẹ́ rán ẹ lọ sí abroad. Tí Táyé bá lọ ń béèrè nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe fún Kẹ́hìndé, àdúrà ò ní gbà. Ṣùgbọ́n báwo ni wọ́n ṣe lè mọ̀ wípé nǹkan báyìí ni ohun Ọlọ́run tó fẹ́ ṣe fún yàn? Ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ ni secret teller. Òun ló máa ń ṣòfófó fún yàn nípa nǹkan tó Ọlọ́run fẹ́ ṣe fún yàn. Màá ṣàlàyé fún yín. Ẹ bá wo Ephesians chapter 5 verse 17 and 18. Ó ní ẹ má ṣe jẹ́ aláìlóye, ṣùgbọ́n ẹ jẹ́ kí n fún yín ní information nǹkan tí ìfẹ́ Ọlọ́run já sí. Ẹ má ṣe kún fún láti máa mu wáìnì, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí mímọ́. Ẹni tó bá ní ẹ̀mí mímọ́ ni ẹni tó ń ṣe ìfẹ́ Ọlọ́run, torí pé ẹ̀mí mímọ́ yẹn máa direct ẹ̀ ọ̀nà Ọlọ́run. Tábàwò ṣe ti rí, tẹ́ bá wo 1 Corinthians chapter 2 láti verse 9 dé verse 12. Ó ní ojú ò tí ì rí, etí ò tí ì gbọ́ ohun tí Ọlọ́run fi pamọ́ fún àwọn tí ó ṣe kí n tó nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run wá ń fún wa ní expo nípa ẹ̀mí rẹ̀. Ó ní ẹ̀mí ènìyàn ló mọ ohun tó wà nínú ènìyàn. Ẹ̀mí Ọlọ́run ló mọ ohun tó wà nínú Ọlọ́run tó fẹ́ ṣe fún ènìyàn. Torí pé ẹ̀mí Ọlọ́run ó mọ nǹkan tó wà nínú Ọlọ́run tó fẹ́ ṣe fún ènìyàn. Á wá sọ fún ẹ pé má béèrè fún lé o, mọ́tò àti promotion Ọlọ́run fẹ́ fún ẹ ní yíyá yìí, nǹkan tó máa béèrè fún nìyẹn. Ẹ̀mí yẹn ló wá ń kọ́ wa bí a ti máa gbàdúrà. Tẹ́ bá wo Romans chapter 8 verse 26 and 27. Ó ní a ò mọ bá ṣe ń gbàdúrà, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ló ń bẹ̀bẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Òun ló máa sọ fún pé gbà báyìí ni kò ṣe gbà, báyìí ni kò ṣe gbà. Má béèrè mọ́tò, ilé lọ́lọ́run fẹ́ ṣe fún ẹ. So tẹ́mi wọn bá ti ń direct yàn wípé nǹkan wọ́n dàbí ń sìn bóyá Ọlọ́run jẹ́ bàbá wa, àwa jẹ́ ọmọ ẹ̀. Ọlọ́run ní nǹkan mẹ́wàá tí mo fẹ́ ṣe fún ẹni lọ́dún yìí ni. Ìwọ wá lọ ń béèrè nǹkan mi, ṣáàdúrà ẹ̀ máa gbà sá. Ṣùgbọ́n tẹ́ni ẹ bá ti ń béèrè gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run yẹn, ó mọ nǹkan tó wà nínú Ọlọ́run, ó máa fún ẹ ní expo wípé nǹkan tó yẹ kó béèrè fún ni. Bàbá báwa la ṣe á fẹ́ darapọ̀ mọ́ Ọlọ́run tí ẹ̀mí a lè máa fi darí èèyàn sọ́nà tó tọ́? Ẹni tó bá fẹ́ ní ẹ̀mí Ọlọ́run máa sáfẹ́ṣẹ̀. Bíbélì ní Ọlọ́run kò kí ń gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. So ó ní àwọn tó ní ẹ̀mí Ọlọ́run, òun ni wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ẹni tó bá ti ní ẹ̀mí ẹ̀ tó di àtúnbí, tó ń rìn ní ọ̀rọ̀ Ọlọ́run, òun ló àwọn ẹni náà máa ní ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí bá ti wá ń gbàdúrà, ẹ̀mí yẹn ló máa sọ fún ọ wípé báyìí ni kò ṣe gbà o, báyìí ni kò ṣe gbà o, so that àdúrà yẹn ó lè gbà. Bàbá, tí a bá rí àwọn pé àti jẹ àti mu àti náà àti lò ó ṣòro pọ̀ fáwọn èèyàn, tó bá rí báyìí ìjọ tiẹ̀ lẹ́sẹ̀ àdúrà, ó ní ìgbèlè èèyàn lè máa kanu báìbù, kí ni èèyàn lè máa ṣe tí yẹ mímú tá fi túbọ̀ rọrùn fáwọn èèyàn? Ẹ ti rí Bíbélì sọ, ó ní I know the thought I have for you.
thought of good to give you an expected end. A gbọ́dọ̀ nígbàgbọ́ alẹ̀ ní gbọ́dọ̀ ní ìfaradà. Ẹ̀yin náà ẹ wo bí dọ́là ṣe ọkọ̀ wọn torí pé a ní ìfaradà dọ́là ti wálẹ̀. Dọ́là tí ọkọ̀ wọ 1,000 ó ti di 700 ní síbi 600. So bí táwọn sọ ní pé ìfaradà ni o. Faith is the substance of things hoped for, evidence of things not seen. Tá a bá nígbàgbọ́ tí a dẹ̀ gba Ọlọ́run gbọ́. Orúkọ yín àti nọ́mbà yín fáwọn tó lè fẹ́ pè yín fún ẹ̀bẹ̀ àdúrà àti ìtọ́jú tí ohun tó bá ń ṣe wọ́n. Bẹ́ẹ̀ni, èmi ni wòlíì dókítà Akápò Ìbùkún Daniel. Mo jẹ́ oníṣègùn, mo dẹ̀ tún jẹ́ medical doctor. Bẹ́ẹ̀ni, tí mo kàwé, mo dẹ̀ gboyè. So nọ́mbà mi ni 090 60 75 95 28. Lẹ́ẹ̀kan sí 090 60 75 95 28. ó dàbọ̀. Alóore TV, Alóore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé.